Alhaji Rasidi o ọmọ Lumasi gbéra nílẹ̀ odidi òkú ọdún ọmọ Òkòròdú oríwù ọmọ ẹlúkú mẹ́ẹ̀dẹ́mẹ́ẹ̀dẹ́ ọmọ òlú tí ò lálábàrú kankan gbogbo wọn lọ gá nílé bàbá tó bí ọlọ́mọ lánìí ló pọ́gọ́ta nílé ayé mo bá ọ dúpẹ́ òkú ọdún. ọgọ́ta ló pé o ọgọ́ta ló pé òkú oríire ọgọ́ta ló pé o ọgọ́ta ló pé ọdún èyí sójú ẹ̀mí rẹ̀ ọgọ́ta ló pé ọmọ Lumasi ọgọ́ta ló pé o ọgọ́ta ló pé ọgọ́ta ló pé o ọgọ́ta ló pé ọdún èyí sójú ẹ̀mí rẹ̀ ọgọ́ta ló pé. Kàsálà tàgbà mọ́ màmá gbé àmì o kàsálà tàgbà mọ́ màmá gbé Alhaji Rasidi lóhùn sọdún o kàsálà tàgbà mọ́ màmá gbé. Kíkú òjijì má màmá pa o kárùn òjijì má màmá ṣe ọkọ fún mi láyọ̀ ló ti lè lọ́dún o kíkú òjijì má màmá pa o. Ẹkú onílé o onílé yìí mo kágò kí n tó wọlé wá. Alhaji Rasidi ọmọ Lumasi gbéra nílẹ̀ odidi òkú oríire orí kádùn gbogbo ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ní sọjọ́ bí rẹ̀ òkú ọdún òkú yèdúmọ̀ pọ́dún ayọ̀ ló mọ̀ bá wọn ṣe. Mo pẹ́ ìdíjí mo wà nínú ilé mọ̀mọ́ mi aya rẹ̀ bí ló pè mí sórí aago fún mi láyọ̀ Lumasi ọlọ́dúnkẹ́ gbéra nílẹ̀ odidi wọ́n bá mi kí aládé orí mi ìfẹ́ ayé mi koríkòsùn mi alábàárò mi èjìká mi bàbá àwọn ọmọ mi ni aládé orí mi gangan ọpẹ́ náà nílẹ̀ Alhaji Rasidi Lumasi tí ń gbé nílùú Chicago ó ti ilé lọ́dún ó ti wá sọ́gọ́ta lẹ́gbẹ̀ẹ́ àwọn bàbá rẹ̀ òrògbàjọ ògbó òbí àbíkú dànù lórí rẹ̀ Alhaji Rasidi o kò sí bá a bá ti pẹ́ nílé ayé tó ojúro nírìbìrì lójú owó rí wọ́n wá dàgbà wàdògbò wọ́n pẹ́ kùyẹ́kùyẹ́ ládìyẹ jẹ́ wọ́n fọwọ́ pawú wọ́n fẹ́rí kíjọ́bí nínú owó nínú ọlá nínú ètètè kú tíjọba lórí ọ̀rọ̀ gbogbo. Alhaji Rasidi ọmọ Lumasi ti gbé nílùú Chicago lórílẹ̀‐èdè Amẹ́ríkà ni mò ń pẹ́ rí o. wọ́n pèsè rẹ̀ onídìí sẹ́mọ́ lọ́wọ́ aya rẹ̀ ní mọ́ kí ọ́ ó ní sì mọ́ ṣàdúrà fún ọ. ó ní wàá yá wàrà ni oníyàwó ọkù ó ní wàá máa rí iṣẹ́ apáàrí ó sì mọ kakó sí ní bú ọ lọ́wọ́ lágbára Ọlọ́run ọba. bàbá Faisal bàbá Aishat bàbá Tẹ̀kíyà kò sí bá ọba ti pẹ́ nílé ayé tó ní mọ̀bọ̀jì ọmọ aya oníkùmọ̀ lórí ọmọ oníkùmọ̀ lọ́wọ́. Alhaji Rasidi Lumasi sọ́wọ́dìdí àwọn bàbá rẹ̀ ó ní Ìkòròdú oríwù ọmọ ẹlúkú mẹ́ẹ̀dẹ́mẹ́ẹ̀dẹ́ irúnmọ̀lẹ́ afẹ́lẹ́jà ọmọ wa má bàtì ṣẹ́ ọmọ òlú tí ò lálábàrú kankan gbogbo yín lọ gá nílé bàbá tó bí ọlọ́mọ. Alhaji Rasidi máa gbóhùn ẹnu mi ọmọ kẹnu gbọ́gẹ́rù ọmọ onígbó ọmọ kẹlọ́dọ̀ kẹrù ọgbàrọ̀ ọ̀nà ọmọ sàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tí ó lóbìnrin nílé bí òkun bí igba. Alhaji Rasidi ń bẹ lọ́dẹ àwọn bàbá rẹ̀ pìtì mọ́mọ́ ọmọ oníṣù mẹ́fà nílé méjì jíjẹ méjì ẹ̀jẹ̀ èjì tó kù lẹ́ẹ̀fín mọ̀ọ́sẹ̀ lukú ẹ̀lúkú mẹ́ẹ̀dẹ́mẹ́ẹ̀dẹ́ ìrúnmọ̀lẹ́ afẹ́lẹ́jà àyè ló gbá ayé ẹ̀hún ní rẹ̀ ní wíníwíní ọ̀pọ̀ pọ́mọ sọ̀nà ọmọ alágẹmọ mẹ́rìndínlógún etí gbọ́rọ̀ lọ́jọ́ ọjà ọ̀sẹ̀ jádò panu kádà jẹnu káwá fọ gẹ́gẹ́ owó wakọ̀ délé sẹ́rí ọmọ wájú ọlọ́kọ̀ tí sọ owó. Alhaji Rasidi mọ́ gbòkè àwọn bàbá tó bí ọlọ́mọ ẹ̀kúlé ọlọ́kọ̀ wọn ṣe dìgbàrà lẹ̀kẹ̀ ọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ọlọ́kọ̀ wọn tàn yẹ́bẹ́yẹ́bẹ́ ló tí omi ọmọ níwẹ̀ ní kọ̀rọ̀ ọmọ sàgán ọ̀hún ẹ̀dùn ọmọ gbọ́nlá ti sọ omi kélekéle àgbọ́nlá ti dún rámúrámù bí wọ́n ti pèrè àwọn bàbá tó bí ọlọ́mọ ni òkàrẹ́ láyé ọba kápá musari Alhaji Rasidi o ọmọ Lumasi ọmọ ojú mẹ́rin ní tìgbín méjì ní tọ́mọ ènìyàn ẹ̀yìn lọ́mọ lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ irúnmọ̀lẹ́ ti fẹ́lẹ̀jà òkàrẹ́ láyé o ọmọ ẹlẹ́gbẹ̀rin ọ̀jẹ̀ bí wọ́n ti pèrè àwọn bàbá rẹ̀ ni ó ti wá sọdún èyí náà wá ṣe
bẹ̀rẹ̀ mí sí lágbára dání wáyé. Ikú oníjẹ́ wá ọtí, àrùn oníjẹ́ fi ọ̀sẹ̀ gbàgbé láàrin àwa. Ó ti wá sọ́ọ̀gọ́ta, wọ́n ṣe gba ọdún kan, wọ́n ṣe gba mẹ́rìndínlógún. Kòkòkò lára rí ọmọ bá wọn lé. Alhaji Rasheed, àwọn ẹ̀gbọ́n rẹ̀ ní máa kí o. Abíọ́yè, aláṣẹ àtolùdarí Kato restaurant. Alájà Mrs. Oshoba ní Maryland, wọ́n ní máa kí o dáadáa. Alájà Isman ní New Jersey, wọ́n pè kí ọbẹ̀ ológun ẹ̀rù kí ọbẹ̀ ológun Ìwọ̀fà. Owó aládé orí olú fún mi láyọ̀. Lọ́jọ́ ẹbí bá ń palẹ̀ ọlọ́run oníjọ́ sí nílé. Lọ́jọ́ ẹbí bá ń pọ̀nà ọlọ́run oníjọ́ rìn ire. Lágbára dání ìwáyé. Lílọ bíbọ̀ rí olè báráyé nú. Ayé rí àtòrò bí omi òwúrọ̀. Omi òwúrọ̀ tòrò bí omi yẹlẹ̀ ẹ̀tọ́ kárẹ̀ láyà dára lẹ́wà ọkùnrin akin. Aya rẹ̀ ló ní kí ọ, ó ní kí ó dáadáa. Ọgọ́ta ọdún nílé ayé, ìyẹn ò kéré o. Mo bá ọyọ̀ mo bá ọ dúpẹ́ o. Aládùúkẹ́ lèmi jẹ́, ọmọ ìyá mọ̀sán ti jẹ́ orí tó kẹ́. Apẹ̀sà bí